bora gbejobe wa sungu ila bora lawe gbejobe lórí ọmọ ṣe eso e lórí ọmọ ṣe nu o hu wa gbo ogi aba ogi ero ogi eto Ami na fi pe yi. Ọkọ̀ gbẹ́yọ̀nà. Ọmọ nù bíẹ́. Ilé tó hún ànẹ̀rẹ̀ wá gbọ̀n. Una mi àmì àwọ̀ ẹ̀ máa rọ̀. No ya mú igi sùn yà mò ń yà láwé bù. No ya wà ẹ̀jẹ̀ lára yà ń wá mẹ́ yà mò ń yà láwé bù. Lórí láwé bù ní òwe wọ̀rí ẹ̀ control ọ̀ríyàn. Yíyan wá yíyan jẹ. Ijore umi enwe eboya no etie sin when one set is so e we atie because imakporo no sugbo we omo no bi omo omo set preso ye omo e la webo when ere mi am yo wa ere mi am ye e bi bio e o e ni ta una we to do sumu una wo so to no ta no we gbe Power tappy. Share the video. Yeah, a contractor now. No down my me bo me we na tie bo. On money where uje pay a tonka in the get that phone. The boy we here where the mama yard. The boy we here e control there. Eri man ile we boy man mara we bo. That boy tonka e control man ire we bo. Ne mo ewe mi ne evi biyan but ni a total ye platform oge owe wa donate e mo ya donate ni ye but owe ne e ma ne eri ya me eviyan sofa kokiyan ni aga ri e ba e ni ya e but ni aga ni ye o pe no ko ki no ko ni wa ri omo nu wa bi ye o ki asun we e wa I do baba ga gbe Yeah, na ya Iyore eva so. No say new boy baby. Sleepless night na mulele new boy baby. Na ya mulele. Hospital ba momo ya ruso. Aya aduku. Me no ma ya rula yedre. Hospital. Igbo ne. Oni me wa basi wa challenge. Igire e mele no ta we me poru no sugbo we. Unu kwo ne obi ya. Ya le yo lere from pharmacy to pharmacy ugba so keke ni mo to sumi amude. Mama blue o man no ta man no sa ona pepe ona biawe o mo bo de kere ma iya yi we e video ri Iyore mama blue kwe mi e yen ma mi ogwe yen ma mi no ya sun e kwesi e ye nu la wo nu yo bo we ko e yen ma bere is Ìgbéra wa ni because when the meye ite na ne iwa check iwa gba okuto rere no ya sun ime wa go no na re no ya sun we no ya edi na e oyi me e we to let it go is fuck up yen mo de check ona wa sun even to the extent ona gun severio owe o mo e ga wa gi o ma gue iye do gbelu bi ju wa o igbe yo o to beto ma e no gbe o ma gbe no de na e ata na we ge me ni mama blue ata no be na we na we just when you try o ga go Iyore na gbe o ye we o se e na tra oge mama blue no mo e oge mama blue e we je ya do pe ina ye na we won ma we o me so nu aya pe kan o fi o be eta to asan ma ke lu gba o le ọmọ ya wa dekun awa gwegun anyhow o ina we do bo we ni mere je na ina do bo me we wa ke o me ni ga la ma last ọmọ e ti mi be wa la ni na say we na just like that a correction ye ma me no o wa bi e ma e mo bo gbi
ina me ma no do na. Imagine a live video or anything, a live stream or a video ni ye ni Ni mani because buma we na call mio it no. Desi one ma will mio play Desi Mama ma mi o jeti Desi bebe ma mi mio o ni ma mio mo de mo delete. mo. Eri ya Mama re blue drag. go we mommy every day yata. because he was up normal person. Ijore o si ame no I mean, Ijore no, un tan. Amo Nancy, bo Ijore be do. I think Ma I ni will ya not do give me a mama picture bo a wa. video now. Oki A we no give video us no a deje. Ogwi mo bi go I ki will ene not ya give bo me bo a gbe be do. Yana Yagui, Yana de no give it, Abby. He post the whole post up a Exactly, story for De Ije de ta le ye. donate go nu e Why ba ni ni. Ijore tawe no Awe de? yo boy en Our unu e. people, a bit network or you. Aro kebe why ni Ijore tawe no de? Ogwe e bo na bu The gbi network, ogwi mo ya bi one go will ki ene skip. ya mo bo gbi be do. Welcome. Welcome. No vikele. Ai mo ta me no fi no gba be social media o. Ai mo ta me awu ye go di vi ona when fi wu ye na mo ye agbon na be na mu ye ke no je be na ya mu yi bi. Ai mo we no do ki oja. Mami Ai mo aga we ni ni. Ijore ro. Mami aga ni we 2019. No ya aga ni. We 2019 no ya afinu gyoba ni. We no kaya sun we ga ni ha. We mi ni yore ti a think yore Itaberio ni itaberio. gano na ro wa egwi. So gano na ro. Ah, when we not ari yore ko yore te owe because when kere kero ya ka waswe ona ka ta we yen me message iye yes ge giyan unge palace iye si ge giyan unge palace uni iye oni ege oba eri oka ba eri oka ya so kere but what she was really aiming. Mudia beautiful wa kian ti oba uwo gwa no kwa na o. Okay, so ụwa n'ụkwụ a agani no ya okay why we sorry mami agani igwa ka ụwa n'ụkwụ a ni iyete o mekinye iyete o mekinye we ụwa n'ụkwụ a odori ihe bai agbabo kan no eri ni iye Oh, ete onye ti wa aro no. eko igba tama onye ti aro eko o se Ote do wa no. asilivie yo ona do awu mekemeke o do agwa mekemeke wa o we she cannot hurt a fly butter cannot melt ona do awu mekemeke o te wa o we o wa no kwa o do ri yen bike wo no evio dete She thought she would be one of the wives, and she thought that she truly believed that that will happen, and she thought that will truly happen. Then she will now start to rule Bini. Onyote wa aro eko boy. Ete Game and ibun ledo. beautiful. Yonga kami ikwo ya Beautiful. fefefe. Edeniya is rukmo. Edeniya ye gani. Edeniya gbeduosi. Beautiful. Oh. Edeniya ye bua. Beautiful. Eh. Oni meti sunuru that we edo pologbe. Yeah, but only oti aro eko emi na aro eko me ka mu we na. Oti a oni edo command. Oti a oni edo command. Eh, yeah, otegwa Abi edo believe ni the way mi I no. had ba have a wives. Yes, so Ogi ze giun gyo wa no kwa ogi ze giun ogi ge go wa Ya no kwa ba mazeyo ze re. yin. To pologbe no mo ga ti nya ro dugbo. Ona swa fiunu ye isan. Abe ku robo won. Ogi if you know you san ya if agbana ona like be anamwe bo anamugbe oya ki ogi o ba ki ogi e wo ki ogi ya. Iyan te wa ro ma E so wa fa no na mo kwa tie. iyan te ye obo ara ra pe ko we gbo wa no kwa yan bia o e o e do La pa we go yan je le to ba aso do e pa fo yan le a. ba To aso e fo aje.
Yeah. Well, Odi say your brother we akpiko. O wa no kwa ma recognize e ona okpekpe na la egbe. Oh, nice one, go anyhow. Eh, uloko no ukpo no fwa. No wo ka gbogbo pe aye ya no yete. o. Aṣawo gan. Okoni no kokware na. Yon kwa sie na yon kwa sie na kwa je na no wa love to na. Oh we ye mai wa mo don bi. Okoni o gaite wa like okoni. No na mi ya sunu wa mi ya hete. Wa na Ọmọ we ẹgbẹ́ mi. ekpoto. Wa mi me no we mu we he okoni. Ọmọ ẹgbẹ́ ekpoto. Honestly. Ina kwado dislike a wa hit so we no kwado dislike it. Hello, Uye ẹgbẹ́ ọmọ ẹgbẹ́. Mani via doga simi osege no we ga dey platform obo ya we ke mommy iba bola we mommy ya o. Okoni o let's ma mi o tan kekan. O wa tu o mi o wa igbe gba me kekan iga lu efu. ya swa fija. Iga gi lu efu. Was wife Ghana. Uji go there because only come in man. Only time in man man way you can abuse me and give me I money. was ya swa fija. Utu ase nyara. Udano. Yi agbina no we. No bia na ko ye do wa ya wa we se o. Yo no wa ya gbina me. La wo ini di jobo. Wala emi no bu wa gba e kwado no ti me. Imi ke na gwale be ya gba o gegbe me. O bu ya mi ko ni ma ya donate ni. Oh, you mean? Se bi ari no wo bi dori. Uja aje bo fifu. Ọmọ ẹgbẹ́ Dori ma ko mi abi akọ. Ogbowo mo o. Ofa gbe wa ni. Because man, no mudia na. Amia. Oh, my Anyway, she's a lover of money. U se da se kile. Ogi wuju Ijo wo. je gbe mi o ye. Ogun ye mo da bi e. Ogun ye wa bi ogun. Ona ru demi go ona ma pa ne gbe ona mu fo wa. Ru demi go. Ariana. Ose. Aso wo We ain't one. Ada baba fiama. Iyore, igba ida baba fiama o. Iyore o, uda baba fiama. Aso akabo bo. Aso akabo bo. Iyo. Uda baba fiama. Ogwe ye bi e bason. Ogwe ye te kwa bi mi ogwe ye gwe ge. Ogwe ge ye wa ti ye. Iyore na mwe boyo wa na be mu obi gbo ba ya wa ma be owo e ban yi. Aga ge won me. Ijore se we ona li si we wa. Odo ladi. We meso mo bi. Pe emi na wa sumu woda sumu wege ni. Dere ma e bi ro wa. Upo gianu ari e mo ba ya yin. Ijore ri e we bo e mo li si we wa o. Oli si we wa. No control it or robot, but Ọmọ rẹ̀ yẹn náà rẹ̀ wé bù. Ẹni kọ̀ ọ̀rẹ́ wé bù. Ó mọ̀ tó bá ibi rẹ̀ ní ìṣèbò wẹ̀ ọ̀wé omi so. Àánú ògùn àríyá wẹ́dá ọmọ mà ó. Máìkẹ́ náà mú ògùn àríyá. Wàá rí ògùn á. Bẹ́ẹ̀ náà yé yẹn náà rí ògùn àbọ̀. Lẹ́yìn náà máa sùn. Gobi máa rẹ̀ o. Lẹ́ o. Ẹ̀bẹ̀ náà wẹ̀ welcome governor.
when I me or a titi never social You media. see, Eti ma ya we ya ara de kun e. Omore. Eke ona agwa mo tí ebe yẹn wa. títí kó àwọ̀ Agwe lo kọ̀rọ̀ pa náà, sunu. tí yẹn No títí pa lo kó pa àwọ̀ sunu. kọ̀rọ̀, tí yẹn títí kó àwọ̀ kọ̀rọ̀. Ọ títí kó náà, ọmọ tí ọwọ́ because yẹn hìí ó gbẹ́ ògbà Yari nílẹ̀ baba guyo bebe do yari mu abo kaya na bo yi gwe pe ti o yiri. títí Iwo kó àwọ̀ yara kọ̀rọ̀. sulele. Eh. Kwa je la Aya. gwagwa. Oh. Kwa je la gwagwa. Aladia oko babare jabore. Iya. Iya o because when Natana church no reni ma ya ni wa bia biemi ya ewa. Ogbe ọma na sunu waria na ọ ya khe no sunu waria we. Oni ata no do odo hie problem. O se any be na nania. Ista de be do wa ebere ina ogun a. Ewa nu ana buya I revoke I ozogba ni a wo ni a ni I we no uzo. Ẹ o, No yo ni o me. ọwọ́ Egbere. ẹ̀rẹ́ ni ayáwó ẹ̀, No, e wa ọwọ́ ya ẹ̀rẹ́ ni ni mo ere ni ni. Aye tana. ọwọ́ ni ayáwó pé Network a ní is èrí really yàn kì í bad. àwọn yẹn Network is so bad. ọdọ kẹta tirẹ̀ kún yẹn ọdọ kẹta tirẹ̀ kún yẹn yẹn mọ́ ni yẹn yarí ọgbọ́jà ni ó mọ́ ni ọgbọ́jà ni wẹ́n yẹn ni àwọn ẹni síwì wà sísun bó máa ń jẹ tàǹtì náà yẹ wẹ́ yà sọlọ náà yẹ wẹ́ yà sọ jẹjẹrẹ yà rẹ̀ dó wẹ́ wíjì sí Okay, chachi ama seri ni. ìsinsìnyí wẹ̀rí Ono ni lákìsẹ̀ o ma se. òun ò wíjì sí wẹ́rí sí. Ihe ma sori ukpone ọiwo white ihe ife okpone Muting. na ma ede Echo. kalori The enye ahụ ya network. fi ariye ne no ma yo no ya le Àbí yẹn pè ihe music bá. gbeso ba ya wa baby ya no Echo. kalori de Okay, what wa give my mute? bi eri What give my gbogbo no do mute? The okay man so will bi be pe able wa to ti le o le I said you ah what network na no na network What networking? okay Wọ́n máa remove it. me mind me ya no with the network In bed they said in the I've number. said yẹn bọ̀ àwa said ọyẹ wọ skip Ẹnu jẹ́ before awúnyawú. we have Tíyẹn jẹ́ wúnyawúnya. Tọ́jẹ̀ wúnyawúnya. Tọ́jẹ̀ wúnyawúnya. ẹdẹ mma Àwẹ̀ ẹ bá jẹ́wọ̀ pa gbọ́ fi ẹ mà hẹ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni ewu ọ̀gbẹ́ wà pa. Ọ̀pá ẹ̀fà. Ihe wee bụ Tọ́jẹ̀ egwu. wúnyawúnya. ẹ mma afiwiri ẹ wò ọfiwiri ẹ n'ọgbẹrẹ ani ọfiwiri ẹ bẹ na ayà zọ ni ẹ Ẹ fi wèrè ẹ ẹnu wà lè sí ayé ìwé mi wa. àmì wò Ẹnu wà lè sí ìwé wa. ọni ọpa Ẹnu ẹ fi wèrè ẹ. Màhí ayé mi ẹ wò. Ẹnu fi ọmọ wèrè ẹ. ayé ẹ dẹrẹ bọ àwa. Wa wọ mẹ tí ẹni ya na ẹgwa ẹni ọpa wa mú ẹmí yòónú ẹ kó àwọ wa gbẹbọ nya wa ta wa ya no ẹ mọ ọsẹ wa ẹ ọ ẹmí ni mọ. Ije tí màhí ayé ìrìn àwẹ̀ náà láàwọ̀ owó náà fi wèrè à. Màhí ayé yàrá ìrìn à. Náà fi wèrè à. Màá tí ìrìn à náà fi wèrè à. ọmọ bẹ́ẹ̀ ni màá gùn ọ náà Ọmọ àná wo ẹni dán ọmọ ẹ bẹ́ẹ̀ gbé náà mi dán gùn ọ yẹn náà lọ. ọ̀hún. Okay. Kama bena agboya na iga tem popa na we emi na ma rio boy worry ọmọ no we me nwa no heme o rio boy worry o ye ne arun pata oge Ah, get it. Now, Bobby, I power tap. What power tap? ma wo me ya pa wese wa we share the life o wala o wala o e target Ọ ga-aga egwuo egwuo ẹ. Màá mi nọrọ egwuo ẹ ni.
Azenona. Oga woe. Azenona. Problem, that's problem. Nyokpa adave ben no no efi. Boni na adave ben mo bona ga fi Anything adave you ben. are repeated, I want my head. Hello, J. I don't pass away. I wait on. Ije. I will so well to know. They are not rare. You see, no. I oh ye. I will this well. Anyway, I mean, I will be no. Somebody no. What? Down your way. When na yore no. Obi Ọnwa boyi. Obi gbọ́n boyi ètò levi. tẹ̀lé Ope po ede mo yẹ jena. wọ́n ya mi Owa eko teme. dékèdè náà ní kiri náà. Wow, or crack. Ọnwa gbọ́n ètò tọ̀rọ̀ ewu ẹ̀ ọ̀rà fìwòrí ẹ̀ wọ́n ya mi ro ẹ̀ níta níhìn. Ani ọpa rẹ̀ lọ. Àwọn òfin wòye ẹ̀rọ ìyá mi wó ẹ̀. Ani Èmi ọ̀pá nìyà ti wà ohun ní wọ́n rẹ̀ mi kìlọ̀ ìgbọ́ mi ẹ̀ jòrè. Imane ilu egidi rẹ̀ ni ìyá. Ní ẹ̀rí rẹ̀. Imane ilu yẹ nọ́nyà tọ́jú fún ìlọ òfin ló. Ní ẹ̀rí rẹ̀. Ye ìyẹn náà máa igwedogun ọba igwedogun a ẹ̀mí lè ní ìṣẹ̀dún mi. Ọlọ́run wa dùn ní yẹn mẹ́dọ̀rẹ̀ ẹ̀mí lè ní igwedogun. Okay. Ọ̀sán fíẹ̀ wèrè ẹ̀ dé rí ọ̀gbọ̀n. Dé rí ọ̀rí dìde. Nànà fíẹ̀ Na wèrè. biese iviedo imami ni viedo we no viedo ya to gbogbo jore. Eri viedo. Erike wa sunu. Wo ikawe kanya. Ọwa latia. Ẹ̀dọ́. Ọmọ àwa fi pẹ́ gẹ̀dọ̀ ìjọba ìgbà lọ́dọ̀ ọdún gbẹ́ di ẹ̀sẹ̀. Ara wo ni mo tó lẹ́dọ̀ ìjọba mo tó mi èmi nọ̀kí àtayọ. Nọ́mbà máa kọ. I don't know anymore níbi ẹ̀dọ̀ owó ìjọba. Ọ̀rẹ́ kẹ̀lọ́kí ìṣẹ̀ ìjọba. N'aka mụ gbugbu ọ̀rẹ́rẹ́. Ima agba gbẹ̀sùn ajá sẹ́nu mẹ́sùn abánu ọnú ẹ̀ mà ní kú ẹ̀dọ̀ bíbẹ́ wẹ̀bọ̀. Ọmọ ya ajá sẹ́nu ẹ̀ kọ̀sọ̀ tó àgbẹ̀. Wá gbé. Àfi ẹbọ́lá di àbọ̀ ẹ̀dọ̀ wọ́n kà ìjọba bọ́. Ìjọba náà wọ́n bẹ̀ lọ́jà ọwọ́ wíyẹn bọ́ ní kí ọkẹ́ sọ̀rọ̀ gbé òun. The nonsense is too much. It's getting out of us. Ìjọba ìwé fídíò náà ẹ̀rọ dàgbà náà tó. Yeah, jealousy, Jobe. Yeah, me no video me bia, ìjọba ma bia. Àmọ́ mo bọ̀ gbé me wá do. Àmọ́ bọ̀ gbé Jobe. Ìjọba kí o fi ọba ọ̀gbìn ẹ̀bọ̀, then he jealous ẹ̀ bá. Oh, women in Meje, Amandigo may have the bed in here. Andigo, the Jobe have the bed. Ìjọba Merci à Morocco, ìjọba sí Morocco et si gap back si ibe to ejo. Devi no menu ajala saidi. Pe kwa ko mo bi jebe. Yemi. The correction was not time gbogbo nìyà. Ìyá máa ń wẹ ọmọ mẹ́rin ọ ni ẹ mú èmi jẹ́ kọ́ ẹ̀. Ẹ ọ́ yín ẹ fi ìwé ẹ̀ wá rẹ̀ ẹ ó wẹ̀ correct ẹ̀ ẹ̀ tí ẹ̀ ẹ máa understand. Or anything no time ọmọ mà wẹ́rì àtijọ́.
de omeso no ye ke ba me ye we wa ge me ni China o si e ni vie na igwina e di o wa se o wa we adjust e bi ba e de gbe ma ya So iwe ya be di le kunu mo moto. Una ya zo emi ya no ko wodun la jan yobe. Le ba le se ba emi no kai kwa uwu fiu pe dan. Uwu bro. Uwu be aru egwa. if it Ina come we me ma o wo ma ime ki e aru fi egwa. aso Ide gbe bu egwa. Boya me ya o ete. I can never love or fi pe gbe de gbe. Ebe so na di ewe to ka we ege no gba na ka we ri we e de gbe ya we. O ma stop. Well, Then you expect it to be happy with that Emma, kind of person? Amy, Emina, Me no more of Emina, Baba. me wa guye, Emina me wa life thing. Is that carry ban? If you live in a dore, na we Emina Emma, okakere, iri gbonya, ekweri gari gun, tiya wa respect obe dona, kakabo, ami obo, ohegi ayunu kaimu ba, ona ine libieleka, Emma social media, awa amu wa gboto. ya Eme wa tali ata ma o we me e ke ma ni mari. awe wa la àwọn èrò ní àsọpẹ ẹ mọ pẹwẹ fídíò yẹ ẹgbẹ awẹnọlá owó bẹ dẹrọ rẹ nàrẹ gẹ àgbà ọkìyẹn ẹpẹ rí mú nẹ ẹgbẹ òun rẹ nọlá owó náà ni bàbá là ọ náà ṣàlóye àmẹ peace video ni honor gele sheke ya edegere but to the glory of God usalopo na idowe ara idomi ewe igba na ni ori etie iya gele we the right thing anyway ma aye we mana ije owe ọmọ náà we bono rebu yẹn tó èmi ẹ ra wí èmi ẹ yà wẹwẹ wee wa se abe na okwu okwu wee na mmiri na wee wari ihe ọhụ fi okwu ụsa abụọ na-ege okwu lema na ụsa abụọ na-ege ya setting capture any of us ema keka ni lo elfe gido ayo be na mi ewe yin agi de idi o wa dere odo ni ya ewa ya wo wa be ni ya ri ya o ema umera meje wo wa o ume family emo wari a afi ugbejo wa wa fiugbe yo wa oni o liye ya Ere nini yana mwe bogbe. Omata otigbo. Eri ya moro yegbe. Eri ya ono iye. Eri ya wona. Eri ya mwe lolo niye. Because oyo were ya hienwe niya. Eri ya recognize iye. Eri ya mwe title niye. Ijo jere lolo wa bi. amogo yo egbe wo tegbo ni eta o tegbo o tegwe ya o Wewe ya na kuta na ye wana. Diya mo ya ibai. Ijore beni maka ye mwe ya we gbagbo. na Time wa oni elisi bi wa. ema Right. ne Maka mwe ibe ya gbagbo. Wala o leso we ijore jo wa no ijore ma jo wa todo bi opa. Ejo uno ya me o ma jo. Ori toge. Pathological liar. me ho ya Ọmọ náà ti tó free tó rè set na yín àmá. Ọ̀nà tó tó rè yín àmá. Awi awa. Ọ̀wí yẹn àwọn ọ̀rẹ́gẹ̀ nílẹ̀. Emmanuel tó a dragẹ̀ yẹn náà wọ òrè náà rẹ̀ àmá. Monica bẹ lolo yẹn náà dragẹ̀ rẹ̀gẹ̀ ní ẹ̀rẹ̀ ní Monica bẹ lolo máa ń gbí. Yẹn náà wọ òrè náà rẹ̀ àmá. Ọ̀wí Oya yẹn na àmá. jo ge ya. Ana Ona be ya ma go to pita. kẹ́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  ọ̀ṣọ́ ọ̀pẹ̀kọ́ mẹ́mà bá ọ̀pẹ̀kọ́ mẹ́mà bá. Ọmọ Obie. ẹ̀ dẹ̀ àmá. Ọmọ náà ti Eja tẹ̀gbọ́ iwa ni òrè oba ní. wa gbe pada. Awa atula se. Ije o. Ije o. Ọmọ náà ti Ije tẹ̀gbọ́ òrè ní. Dòórè ní a yẹn ṣe ti tà. 419. Otenle, Oja ko otenle, je ibi. beauty, iye me Ela believe abigo wa ki motia. awe wa se ko. Ni edele baby te si bele wa abigo ni ki. O wari mia mia, o wari mia mia, wo wi hawa. Ogire a month, oguru kyokpa no na no bi eni mayara he. O we eri ye miscarriage. O wari mia mia.
Look your part no be when you miscarriage. What are you? Because of when you are miscarriage 8 months. look your part abuse all the varike. Omo 8 months and 2 weeks. Pathological liar. I mean now we know Ibele kuno na 8 kuno months and 2 weeks. Money. That 2 weeks no can I am more ekubeto. Which one is sagging kwa? Very, 8 months and 2 weeks. very Mimi now we manipulative. know ya no giro tag bona no jori oje. Ademi no ya teveni ogbe ni yebe ya kan go. Dan de star ya kan go be be mu aba ya sun na sisa awa donate go awa levae awa ga ne ave homeless people ni ware ring road ni ware wa e wana donate ogi gege igo gi me hiere wa kaka bo donate ne ona mo method of ere awa do we bua ole la vi gweni. Could you believe it? Na jena. Ewa ye yeze ya same. Wagewa we boy oniya. Ewa ni mena do donate. Mena donate 200 pounds. Where I meba. Na, mate awa magbono. He's boy. Ina donate 200 pounds. I will donate. Even in your donate in Iyore, it will be nothing less than 100 million naira. Na donate in Iyore. Igo na ala account gba. Bobo. Then I ya donate in the money ya tie gbe I'm a queen. Dami Egeni ona akwani e. Ugo chinyere. Eni gbora akwani e Ugo chinyere. Even wara donate de yere ya akore kigbo. Ora do mu ni negbe Ugo chinyere. Wara ugbesa. Ebo ya kan go kan my. Abe boy o ni e tani ni mariwe. Like a few or maybe my sister. My sister they know if I'll show her me like a woman. Nani okpa? Ni ho Just imagine. Ogi ve u ona ve do mo ve la dia. Owe wa ni we prayer na. Owe o han je so la dia wa son neru. Owe na wa na oma no e ke no to no maje. O to awa be ho no kwa yo. Wa ni only way the prayer was so iya rieva ni de 1 week ya we prayer ni iya wa ro wa ni iya we prayer ni we wa blah 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 e wana be so donate go kere donate ni Iyore so donate 500 euro no see na hi okwo wa hia ona do ate I'm making the muffin invite a birthday party ekuni je party ekuni this I'm a this I'm a that ona take gbe mu da both down ya bodyguard maybe no ko no ya boy you know ya when ya pastor no na beg na pray Iyore no wa ya pray here mo Idiani yesigye oya fomo na Idiani yesigye oya fomo na Idiani yesigye doki Idiani yesigye ye we Idiani yesigye na fi pe gedo de na Idiani yesigye biaba wa gani ya ama egba e gani uma jere gani ave dede ye do asu nwa ve wa ni ma jere no da no na tawe ala pa bobo wa ga pa bobo re ni Ogunyana mai ni o ti no ka we ki oba wa pa bobo o ma fo no Anirun no ma di o ma de
Ogwe. Igwe, Omagere why you sunu? Regimage, Eminota, my mere way is a good idea. Ije, Eh, a good idea. no. Why we But know my suffer? way, but my way for 1 night, no. Eboga Years lo, ago, why we know ebobe ya with Facebook? onu. You better do why you hear a girl, Palawala here. Other boy, we have a problem of the kidney. A bit no liver problem. Again, yeah, we don't got your fear, you know. Again, that was so you know, no one. All about them, one woman, okay, you ẹ̀rí yọ ẹ̀rí pápẹ́ ọ̀rẹ́ ìdọ̀tí rẹ̀ iná ẹ̀rọ súnmù ọ̀wẹ́gẹ̀ situation yìí ọwọ́ mi ẹ̀mú mi ọ̀wọ́ yẹn yẹ control ọwọ́ ìdọ̀tọ̀ wà mọ̀ ọ̀hún mi ní àwọn ọwọ́ ẹgbẹ́ wọ̀ sí ilé wíwá àzúwà. ọwọ́ ló mẹ a liver problem ọ̀nà wà àwọn àmì ẹ̀mú mi ùmẹ́ náà wà á bí ẹ̀ ní liver ùmẹ́ náà wà á bí ẹ̀ kọ́kọ́ dùn. Abie man Iyore fear you go ni kankan le kwe ma get to like. Abie. Je, Iyore wata mo pe ọba. Opi ani e wa ti ogwe kiyen. Yanu ye ko mo kiyen yan wa u kebe baba na egbegwe ye de. Iyore we ni aya be pe ki abe we pe ki. Iyore lo wa ye u me ya gbele ke ya be we bo. Wa ju me gbele ye ke. E ki pe alo e we na we bo no wa you me gbele. If you live in a conveniano. Opi apa iwa ladia. Oni le pa mo gbe. Awi je me wo si ona ye pé o ọwọ́ ògùn ẹ àfàn ọ̀tà àsọ ọwọ́ ìwà mú ẹkẹ ọgbọ ọwọ́ ìwà yùwé pẹpẹ yẹn yùwé àwọn ẹkẹ. I had them sense of wisdom. Ẹkẹ ẹ gbẹ gbàgbé ìjọba ẹja bẹ̀rù mi gbẹ. When we Iyore kata, or we ga jave, ave, we anti, aviana, yes, Selica, we ga jawe Selica, ye ga je a Wuganja webo, who give me a mia. Ọ̀rẹ́ ìlànà ẹ̀mẹ́gẹ́ ni ẹ̀rọ yà ti ẹ̀bọ ọ̀rẹ́ ìjẹ́bẹ̀ wọn láti ẹ̀mẹ́gẹ́ ni ọ̀nà leak Naija Watch náà leak the audio ọ̀nà àti ọ̀bọ̀ wíyẹn ó na mi ewé mi nìyẹn ta ọ̀sẹ̀rẹ̀ social media dàbí wà bí ẹ̀mí àrẹ. So nu ya natama e ba we ke boke yara lo. Ọmọ pano ta be dogba. Ọmọ azen down me. Ọmọ no se na wa azen no. Ọmọ pano ta you no eta. No ma azen no ma. You no eta. Owe nene mi. Ọna ta ye na mi wi mi na no. Owe nene mi ye gede gbe na ga yan me. Ọna wa ri yen pa. Ọna wa ri yen pa. Onene mi na wa tihiya awari ti se pera no kwapa owiye na adwe ikaze wewa owiye na mi ye boyfriend yen wewa ni owiye na le na degiye owe nene mi na wa be riyen pa ona riyen be back to the house oni aze Ta ló bua ni rame. Iye lọ́wọ́ bí àtàlàpà ọ̀nà kí bí àtàlàpà mi bí dáhọ́ fi. Eke wa ń wọlé sọ́lọ́. Ẹ ọmọ ni mi kò kọ́ jẹ́ wà á dẹ̀mú yí màá ń màmí ẹ̀dẹ̀. Awe no jore, o ma jore. Àmọ́ wọn náà wọ ọjọ́ yìí dé. Àwíjọ́ mi àjọ yìí dé. Naija Watch gẹ́gẹ́ ìgbàlá ìjẹ́bẹ̀ Sagadi. Wọ́n ẹ̀ Sagadi Naija Watch ọ̀gbẹ́rẹ̀ wọn mọ̀ tì náà. Naija Watch láti ó pọ̀ tí ó yà ọ̀rọ̀ tí ọ̀bù. Wọ́n máa ń jẹ́bẹ̀. Ebe ma go ni. Ìyá ni ètò náà la social media. Madala maybe they not pay na ima More than 1 month. Ẹ̀yin ẹ̀mí Naija Watch náà wà pọ̀ dí o. Ọdún lọ́la awúgbọ́ bò.
La gogo baba. Ye wa o da bi ewu yon pa eni every time social media that anybody dey Google. O je mi eji. Ijere me to boy tani, ijere me to boy ta. Owe ge ni ye ga. First ogega anonia. Yo ta. Ye me to boy Oga go ta. gbogbo me phone. Ijere me to boy ta we e mata no. Owe ge ni ti ye ga arugwa gbon. Beto yejo we na gwana. O ma ye pa wo o ye webo. Beto ka me ma wa ya vie bokwa. Wa ya wona wera si ye Ijore webo. igba ladia. Awe ewa wi ara sikiti. Iye ro so pikan. Ijore ga ro so pikan. Ba yi mu ebo gbebo edo. E na pe ma ku ebo so pikan. Obi so pikan ga anonia. Iye gige, iye so pikan ige amu ebo gbebo. Iye na iku efo abo so pikan. Ere so aro vivi ere no sun wo ba gbo Ijore no bi obo se. She's such a hypocrite. Igwa ata de gbete de mu ye mi. Yo ye ni suwa he. Iya lori e. Aje wese wa ya wa wese. Equini no Ye no follow do. wene. Mo follow me back je. Oje. Right Call boy. him ma. Abi je me no mo tu ko abi teme wa ya Waya ba ko wese, abi. waya De ba wese, wo wa wa ya ba Call fi him omo ma. so Wa much. koyo wa Love you all wese so o. much. So no ba no de ba wa ni ka do fi gbugba o. Oje Ife right boy o. Temu we. Right boy je. Right gbugba o wa we say. Ise o. Call him ma. Bye bye. Wani wa wa o wa ma. Call him Awe ma. aya do o. Okay, we o. No we o. Call him ma. Bye bye. Bye bye.